tó ṣẹlẹ̀ sí lẹ́yìn adìẹ. Ọ̀gá aládìẹ lọ bá mi wọ̀nà mìíràn. Ní mo bá tún dàlà bàbọ̀ aṣọ. Lẹ́nu iṣẹ́ alágbàfọ̀ ni mo ti padà sílé ẹ̀kọ́. Bí mo bá rẹ̀lẹ̀ ẹ̀kọ́ láàárọ̀, màá sì fojú alẹ́ fọṣọ. Kí ló ń pa ẹ́ lẹ́rìn, Grace? Kí ló ń pa ẹ́ lẹ́rìn? Because my reading is so bad. No, it's not bad. Kò burú tó bẹ́ẹ̀ náà. Nǹkan tó ń sọ ń yé wa. Okay. Ọ̀gá mi kò sí jà. Àwọn ìyàwó ọ̀gá mi kò fẹ́ràn mi. Ṣé o mọ nǹkan tó sọ ń bẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni. Kí ló sọ? Àwọn ìyàwó ọ̀gá ni kò fẹ́ràn mi. They didn't like him. Ó dà bẹ́ẹ̀. Ó yá, tẹ̀síwájú. Bí mo ṣe dọ́mọ ọ̀dọ̀ ní yunifásítì nìyí, báyìí ni mo ṣe dandan onínúrere. Ọ̀jọ̀gbọ́n Peter lọ́gá àṣẹṣẹ ni. Ọ̀gá òun ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Kékeré lọmọ ọ̀dọ̀ dákẹ́kọ̀ọ́ yunifásítì ní Ìbàdàn. Ó yá, dúró ná. Nǹkan tó ń sọ yẹn, Alisha, ṣé ò ń gbọ́ mi? Nǹkan tó ń sọ láti ìbẹ̀rẹ̀ yẹn, ṣé ó yé yín àbí kí n ṣàlàyé? Ṣàlàyé. Mo ní ṣé ó yé yín àbí kí n ṣàlàyé? Ṣàlàyé. Ó ní ìlà àkọ́kọ́ yẹn, ó ní mo yege ìdánwò sílé ẹ̀kọ́ girama. Mo yege ìdánwò sí ilé ẹ̀kọ́ girama. Ìyẹn ni pé ìdánwò tí wọ́n máa ń kọ kán tó wọ ilé ẹ̀kọ́ secondary, òun ṣe dáadáa. Ṣé ẹ rántí pé láti ibi tá ti bẹ̀rẹ̀ yẹn, ó ń sọ ìtàn ìgbésí ayé ẹ̀, bí àwọn ẹbí ẹ̀, bí gbogbo wọn ṣe ṣègbé sínú ìjàmbá ọkọ̀. A sọ yẹn ní ọjọ́ Ajé ní kíláàsì tó kọjá. Ó ṣàlàyé bí àwọn ẹbí ẹ̀ ṣe gbogbo wọn ṣe ṣègbé sínú ìjàmbá ọkọ̀ tó fi di pé òun nìkan ló kù. Ó sọ bí ó ṣe di pé gbogbo àwọn ọ̀rẹ́ bàbá òun tó yẹ kí wọ́n ran òun lọ́wọ́, gbogbo wọn kẹ̀yìn sóhun. Èyí ló wá sọ òun di ọmọ ọ̀dọ̀. Tó wá sọ̀rọ̀ nípa bí òun ṣe fi tìpátìkúùkù lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìyẹn ni ilé ẹ̀kọ́ tó fi ní òun jáde ìwé 6, ṣó yé yín? Nígbà tó sọ yẹn tán ló wá bọ́ síbi mo yege ìdánwò sí ilé ẹ̀kọ́ girama. Ìyẹn ni pé òun ṣe dáadáa nínú ìdánwò tí wọ́n fi ń gba èèyàn wọlé sí ilé ẹ̀kọ́ secondary, ṣó yé yín? Ó wá ní ṣùgbọ́n àìsówó ló já mi nítàn mọ́. Tí wọ́n bá ní àìsówó ló já mi nítàn mọ́, ìyẹn ni pé nítorí pé òun ò ní owó ni òun ò ṣe lè wọ ilé ẹ̀kọ́ girama. So nǹkan tí tó ń sọ ní ìlà yẹn nìyẹn, pé àìsówó ló já mi nítàn mọ́. Ṣó yé yín? Bẹ́ẹ̀ni. Alisha, ṣó yé ẹ? Ó wá ní bí mo ṣe dakọ̀wé aládìyẹ nìyí. Ṣé mọ àwọn tí wọ́n ń pè ní akọ̀wé? Akọ̀wé aládìyẹ. Ṣé mọ̀ pé ó ṣiṣẹ́ ní ilé tí wọ́n ibi tí wọ́n ti ń sin adìyẹ? Ṣé mọ̀ pé ó ṣiṣẹ́ níbẹ̀? Ṣé rántí pé ó ṣiṣẹ́ níbẹ̀? Ó wá ní bí òun ṣe di akọ̀wé aládìyẹ ni pé ó jẹ́ òṣìṣẹ́ ní ilé aládìyẹ, àwọn tó máa ń kọ iye oúnjẹ tí adìyẹ jẹ,
iye ẹyin tí adìyẹ yé, iye ẹyin tí wọ́n tà. Akọ̀wé bíi secretary. So akọ̀wé ni wọ́n ń pè ní secretary. Ṣó ti yé yín? Bẹ́ẹ̀ni. Ó ní mo ṣiṣẹ́ yìí fún ìgbà díẹ̀. Ṣé nǹkan tó sọ ń bẹ̀ yẹn yé yín? Ó wá ní kí kọ́lí tó ṣe léṣù lẹ́yìn adìyẹ. Kọ́lí, mo sọ nǹkan tí kọ́lí jẹ́ fún yín lọ́jọ́ yẹn. Kọ́lí. Kí ni mo sọ pé ó jẹ́? Àìsàn àwọn adìyẹ. Aisha Kare. Alisha Kare. Àìsàn tó ń ṣe àwọn adìyẹ. Òun nǹkan tó ń ṣàlàyé níbẹ̀ yẹn ni ó ní kí kọ́lí tó ṣe léṣù lẹ́yìn adìyẹ. Ìyẹn ni pé àìsàn yẹn òun ló fà á tí ó fi di pé gbogbo àwọn adìyẹ bẹ̀rẹ̀ sí ní kú. Ó ní ọ̀gá aládìyẹ ló bá mi wọ́nà mìíràn. Ìyẹn ni pé ọ̀gá tó ń bá ṣiṣẹ́, ẹni tó ní ilé ọ̀sìn adìyẹ, ọ̀gá tó ní ibi tó ti ń sin adìyẹ, òun ló bá wá iṣẹ́ mìíràn. Nǹkan tó ń sọ níbẹ̀ yẹn nìyẹn. Ni mo bá tún dá lágbàfọ̀ aṣọ. Ṣó yé yín? Ó yé mi. Ó sọ bí ó ṣe kúrò ní ibi tí wọ́n ti ń sin adìyẹ tó fi di ẹni tó ń bá wọn fọ aṣọ. Ṣé mọ̀ pé ó ṣiṣẹ́ níbi tí wọ́n ti ó ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ tó ti ń bá wọn fọ aṣọ náà. Bẹ́ẹ̀ni. Ó ní lẹ́nu iṣẹ́ alágbàfọ̀ ni mo ti padà sílé ẹ̀kọ́. Ṣé ẹ rántí pé ó padà sílé ẹ̀kọ́ lẹ́nu iṣẹ́ alágbàfọ̀? Ẹ rántí àbí? Ó ní bí mo bá relé ẹ̀kọ́ láàárọ̀, màá sì fojú alẹ́ fọṣọ. Tí mo bá relé ẹ̀kọ́ láàárọ̀, màá sì fojú alẹ́ fọ aṣọ. Ṣé nǹkan tó sọ ń bẹ̀ yẹn yé ẹ, Grace? Bẹ́ẹ̀ni. Kí ló sọ? Like fọ aṣọ. Tí mo bá relé ẹ̀kọ́ láàárọ̀, màá sì fi ojú alẹ́ fọ aṣọ. Kí ni ó ń sọ ń bẹ̀ yẹn? When I don't know the first part. When he does it in the morning, he still washes their clothes at night. Ilé ẹ̀kọ́, relé ẹ̀kọ́. So. When he goes to school. Yeah? When he goes to school. When he goes to school, when? In the In the morning. And what? Or during Then what happened at night? he washes their clothes at night. Yes, you get it. So it means that ó máa lọ sílé ẹ̀kọ́ láàárọ̀, tó bá ti délé kò tún ní sinmi, á tún ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀, á bá wọn fọ aṣọ. Ó ní ọ̀gá mi kò sì jà. Ìyẹn ni pé ọ̀gá òun ò jà bóun ṣe ń lọ sí ilé ẹ̀kọ́. Ó ní ṣùgbọ́n àwọn ìyàwó ọ̀gá ni kò fẹ́ràn òun. Ṣó yé yín? Ó ní bóun ṣe di ọmọ ọ̀dọ̀ ní yunifásítì nìyí. Ṣé mọ̀ pípa tó kúrò ní ọ̀dọ̀ ọ̀gá tó ti ń bá wọn faṣọ ló research sí yunifásítì Ìbàdàn lọ́dọ̀ ọ̀gá pidán. Ó ní báyìí ni ọ̀gá pidán, ọ̀jọ̀gbọ́n ọ̀gá pidán lọ̀gá àṣẹ̀ṣẹ̀ ní, ìyẹn ni ọ̀gá tó ṣẹ̀ṣẹ̀ ní. Ọ̀gá òun ṣe púpọ̀ lọ́rọ̀ mi, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọmọ ọ̀dọ̀ dákẹ́kọ̀ọ́ yunifásítì nìbàdàn. Kí ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní èdè òyìnbó? Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọmọ ọ̀dọ̀ dákẹ́kọ̀ọ́ nìbàdàn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Tí wọ́n bá ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, it means that gradually. Ṣó yé yín? Ó ní mo gboyè àkọ́gbà tán. Ṣé mọ̀ pé ìgbà tó parí ẹ̀kọ́ àkọ́kọ́, bí eré bí ìyànjú, mo sì tún gboyè ọ̀mọ̀wé. Èyí t'Olúwa ṣe lọ́rọ̀ ní jẹ́ òun. Èyí tọ́jọ̀gbọ́n pidán ṣe níbẹ̀ ló kà mọ̀mọ̀. So níbí ó ń sọ pé Olúwa ẹ mọ̀ Olúwa náà, God. Ó ń sọ pé Ọlọ́run ló ràn òun lọ́wọ́, àmọ́
ọ̀jọ̀gbọ́n pidán ni Ọlọ́run lò láti ran òun lọ́wọ́. So ó ń fi ọpẹ́ fún Olúwa, ó tún wá ń dúpẹ́ lọ́wọ́ tani? Pidán. Ǹjẹ́ gbogbo ọ̀dọ́ tó wà láàárín wa, àwọn wo ló máa ń pè ní ọ̀dọ́?